àṣẹ rẹ̀ àṣẹ yé ẹgbà mi o èmi Jọkẹ́ bóun fọ̀rọ̀ lẹ̀ gbàgbé ẹ̀ má máa sọ bẹ́ẹ̀ mọ́ mo mọ̀ pé ọmọdé ni mí mo mọ̀ pé mo kéré ṣùgbọ́n bóun ṣé nǹkan tí kékeré ara mi ń ṣe àgbàlagbà kan wọn ò bí dákú ló fẹ́ tẹ́rí sí ó ṣàmọ̀ jẹ́ kí n sọ fún ẹ ṣé o mọ̀ nǹkan tí mi ń ta sí náà o mọ̀ nǹkan tí mò ń ta sí owó ni mò ń ta sí náà dúdú pupa ọmọdé ni lágbà ni gbàgbé ẹ̀ ṣó tiẹ̀ wá rí ṣó mọ̀ kí ló kọ̀ ọ̀pọ̀ tó ṣe bẹ́ẹ̀jẹ̀ Wesley yes kò bá ọ́gìlì tó máa ṣe bẹ́ẹ̀ ni owó lèmi ń ta sí náà ó ṣàmọ́ LG life is good life is too short mo ní láti enjoy life mi mẹ́ bẹ́ẹ̀ ni gbàgbé ẹjọ́ rẹ̀ bí a rí pé gbogbo ayé la máa jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ a máa jayé ní bọ́ọ̀lù. farabalẹ̀ jẹ́ kí n lecture ẹ̀ sórí there is nothing called love tí o bá sanwó kò sí ìfẹ́ owó ni kẹ̀kẹ́ ìyẹrẹ ni mo sọ fún ẹ mẹ́. Another day has gone, I'm still all alone. Wo bí ó dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ò mọ̀ mi. Èmi ọmọ àdúbí olóòṣà oko má sọ bẹ́ẹ̀ mọ́. Exactly dáhùnsọ nìyẹn àwọn ọmọdé ẹ̀jẹ̀ tútù àwọn tó jẹ́ pé wọ́n á bọ́ sí èèyàn lábẹ́ wọ́n á gbórí léèyàn láyà èèyàn á mọ̀ ìpáyé kù síbì kan wọ́n á ń sọ̀rọ̀ kò ń ṣe bíi 16 o child abuse nìyẹn ọ̀tọ̀ dàtó àmọ́ bíi 19 20 21 22 23 tó bá tún ti ń wọ 25 wọn tó ti ń dàgbà jù ó ti yẹ ẹbọ owó ló máa jẹ àwọn yẹn ò rówó gidi rí owó ìwà lọ́wọ́ wa táwa máa ná àánà dànù àánà ẹrù á bà wọ́n ó ti lọ ní tí mo fẹ́ nìyẹn ayé lèèyàn máa ṣe kó tó ṣọ̀run ibi abájáyé dé ayé àmọ́ pa jẹun orin ẹnìkan ni. Uncle Lawrence ẹ ti rí àṣà àwọn dáhùn yìí dáadáa gan ni o. láti mo fọ́ ní àbí. ẹ̀gbọ́n ò tẹ́ ẹ sọ ni paro girl lásán ni wọ́n á ń ṣe bí ẹni pé ìyẹn sọ èkì máa gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí lẹ́nu yín èmi kàn rògbò ọmọ tẹ máa jẹ tẹ máa clean ẹnu yín ta dẹ̀ tún máa gbọ́ ọmọ mi wọlé ẹ wá lọ ń ṣe bí ìbọ̀tà. Jídé mi ò ń ṣe pàró láti ilẹ̀ mi ò mọ bó ṣe ń kóbìnrin kiri it's not my nature you understand pípé ó ń ṣe pàró yẹn èmi ti wò pé it's in the past kò sẹ́ni tí ò ní past anyway you understand but I'm in love with her I don't know how it came to be mo dẹ̀ ń sọ fún with the last strength in me she wouldn't believe me mo á wò pé ìwọ náà ló gbé fún mi ó ṣáà ní bó ṣe bá sọ̀rọ̀ kí ó tó gbà ó dẹ̀ bọ́rọ̀ ẹ̀ máa yé I love her mo love her jọ please. bí ti ẹ̀ wọ̀ kan tí mo lè sọ sọ̀rọ̀ yìí anyway bóyá bàbá sọ̀rọ̀ náà bàbá sọ̀rọ̀ kọ́ lọ jẹ́ gbogbo ẹ̀fẹ̀fẹ̀. bá ń sọ fún jọ please just tell her. ó ti gbọ́. Pàníyàn. Mo wá sílẹ̀ kìí báyìí. Pàníyàn. Ó lè sílẹ̀ kìí sọ́yẹ̀ rí.
Ọlá. Ẹ bọ̀ tó wọ̀ ni. Wọ́n ti wá. Láti náà. Ìlú bòrò. Kí ló bá ń ra bọ̀? Kí ló rán mi? Bó ló ṣe máa ṣe báyìí, ó sì máa ṣe bí ẹni pé òun nífẹ̀ẹ́ èèyàn. Ó nífẹ̀ẹ́ mi, ó kàn máa ti jú ni o. Èmi nífẹ̀ẹ́ ó máa ń tan ara ẹ̀ ṣá. Ṣé ti ìlà tó kọ sẹ́kẹ̀ẹ́ yìí ló máa jẹ́ kí n nífẹ̀ẹ́ ni àbí ti bó ṣe rí? Mo rí bí wèrè. Èmi ò mọ̀. Wo n tà sọ fún ọ tí o tètè yí ọ nísìn tó bá yá yọ padà pẹ́jú o. Àní àwa ló lè kó jẹ tó lè rówó. Tó yọ gbogbo àwọn èèyàn tó ń tẹ́lẹ̀ wọ́n kàn máa jiyàn tó bá yá wọ́n sì jiyàn pa. Tó bá tiẹ̀ jẹ́ ti tọrọ owó èlé ló ń gbà lówó oṣù tó fẹ́ fi tọ́jú èmi yìí. Nínú èmi àti ẹ̀ta ló kọ́kọ́ débì. Kan tí mò ń bí ẹkọ ni èlé lówó oṣù ẹsẹ̀ tó fẹ́ fi fẹ́ mi. Èmi lè fún wọn lówó ìwọ lè fẹ́ mi lówó ni. Gbogbo ẹ̀ lẹ̀. Wo wèrè ọ̀gá ẹ̀ ló ń bọ̀ ẹ̀ má. Jọkẹ́ mo ní kó má bẹ̀. And look at it, that man is a complete gentleman now. It's one sort of man, do you understand? He can be trusted. Anyway, tó bá dé, I'll sọ fún ọ pé ó wà here. But I do for a couple of hours. So one day and another beer. What about that? Mi ò bínú. Your dad is my dad. No problem, just go. Sure, that's why I love you. Duro, mo ní kó tó fẹ́ fún ẹ. What is it? Tẹ́rí wọ́n mú ní omi ẹ̀dá wọn. Ìwọ wèrè ẹgbẹ́ inú sọ́jọ́ wèrè kan kí rẹ́ẹ̀nì lẹ́yìn ìkan sogun ọ̀tọ̀ lẹ́yìn tá a gbá létí kí ni tiẹ̀ kí ló ṣe wọ sórí ẹ̀ dàrú ni. ìwọ náà mú sí i o jẹ́ tó lọ kí wọ́n nu lé. Èmi ibi ní sunkún kú sílẹ̀. ó fẹ́ dà. bọ́lá lórí ọkọ̀. Daddy. Jọkẹ́ tẹ ní ẹfẹ́ meet lele fiance mi. Dad. Sorry, Jọkẹ́, sorry. Sorry. Dad, nǹkan tó ṣe lánàá yìí, ó dùn mí gan. Kí ni mo ṣe? Wọ́n mú fiance mi Jọkẹ́ pé kó wá mọ́ ẹ. So much happiness, great expectation and all that. And then Delana, they decided to disgrace everybody. You know, she was shocked. Rubagon, I've spoken so much about you, go by him. To the point where to Jew, about that to Jew and all that. In fact, you embarrass me alone. Disappoint me also.
funny. Ẹ sọ̀rọ̀. Lawrence. Ó mọ̀ wípé mo fẹ́ràn ẹ gidigidi. Kí ni mo fẹ́ ṣe tí màá embarrass ẹ, particularly tó bá wà níwájú ẹni tó fẹ́ fẹ́. Àná tí mo wọlé yẹn, ó yẹ kẹ́yìn náà ṣàkíyèsí wípé èmi nìkan kọ́ ni mo wọlé, àwọn àjọ̀nú tẹ̀lé mi. Mo ti wọ́ kẹ́rì. Ó wà torí yẹn ń bínú. Please, má bínú. Okay, now, bó ni òun ọmọ yẹn ṣe fẹ́ mọ nǹkan tá à ń sọ? Bó ló ṣe fẹ́ ọ̀pá náà dá another? After all, she doesn't stay here. Kò sí bá ṣe lè correct impression yìí now. It's lasting impression. Yes. Òun náà àmọ́ sórí ó rẹ̀ mí ní lọ́bíṣẹ́ lẹ́ni. Mo fẹ́ kí o lọ pè wá fún mi kẹ́ wá ṣe proper introduction. Màá dúró sílé torí tẹ̀ mí ní lọ ibi kankan. Okay? Come back here. What should you say? Thanks, Dad. Come on. Worry. Ó ti fi kún jọ bàbá ẹ. Pẹ̀lẹ́. Sir, ṣé I need a further introduction, Abi? Lawrence, àwọn Yorùbá máa ń pa òwe kan. Wọ́n ní ọbẹ̀ kì í yínra ẹ̀. Ẹni tó bá wojú ẹ̀ ló máa mọ̀ pé epo dùn ún. Lawrence, lọ sínú yàrá mi kó wo bedside ẹ̀. Ẹ̀pà kan wà ń bẹ̀ tí mo máa fi ń ṣàlejò àwọn special people like Jọkẹ́. Lọ bí wá fún mi nílé. Bẹ́ẹ̀ Jọkẹ́ ṣe lè fi nọ́mbà ẹ̀ síbí fún mi. Hello. Nọ́mbà mi nìyẹn. Store. O lè pè mí anytime. Call me anytime. O lè pè mí nígbàkigbà. Yes. Ǹjẹ́ o ti ẹ̀rẹ́ nìkan tó sọ fún ẹ rí pé o dára lọ́mọ? No, I'm not flattering you. Yes, I am telling you nothing but the truth. Yes. Màá tọ́jú ẹ dànù. Màá náwó lé àyà ẹ yẹn. Yes. I want you to be calling me baby. Ó kéré pin lóṣooṣù màá máa fún ẹ ní 200,000 naira. Èmi ò mọ̀lá tó owó kọ owó yẹn wà lọ́wọ́ mi. Owó olówó kì í jẹ́ kán náà jẹ́jẹ́. All right. Okay. I expect to call them. Good appreciate it. Daddy. Tí fi wáyé lẹ́nu. Kò ṣeé fi sára kú.
kò yẹ sórí ọmọ tí mò ń bá sọ̀rọ̀ yìí tí wọ́gán bá rí òní fẹ́ filẹ̀ fún yàn. mi ò nídìí àti ọmọ nǹkan wọ́n jà rẹ̀ déjọ kẹ́mi kan ó ti tó. ó tó torí ó tó kéèyàn náwó lé lórí. Jọkẹ́ 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 ṣé ò sí ẹrù sí ó ṣe ó ń bọ́ máa fa ìlú ó ṣàmà ọmọ tí mo lè wà nílé ẹ kí ni pọ́blẹ̀mù látàlọ́ tó ti lè ṣe ń pọ̀ bá dísà mọ̀ dídé ṣé ò sí. ó ti rẹ̀ mí fún bọ̀bọ̀ yẹn ó fẹ́ pa mí. mo dárò. ó fẹ́ di stick with you sínú ayé mi. mo dárò ọ̀rẹ́ mi wájì sí mi rà kí ló ṣẹlẹ̀. ṣe tèmi yẹn wà important sí ẹ gan-an ló wà important ibi tó lọ lánàá yẹn gan ló wà important. mo lè rí yẹn sọ lóòótọ́ tọ̀dọ̀ mi wà very very important. bá a ṣe débẹ̀ yẹn ní àná bá a ṣe débẹ̀. tí bàbá yẹn rí mi báyìí wàhálà ó rí mi bẹ́ẹ̀ mọ̀ pé mi náà kẹ̀rẹ̀ náà owó mi látòkè délẹ̀ tó rí mi báyìí orí ẹ̀ tẹ̀lé aláìtàláì wà gbọ́ tuntun. bàbá yìí sọ fún mi rí pé tí má lè gbà tòun o tí má ṣe ti tòun pé òun á máa fún mi ní 200k every month. sọpọ́ lọ kí ló wá sọ fún un. kí ni mo fẹ́ sọ fún mi màá tí sọ kọ́kọ́ fún jàre mo kàn ṣe ń wò náà ni pé bóyá. ṣé o ṣáà ti gbà fún un. òun kọ ṣọṣà ní nọ́mbà máa ní ṣe favour kan fún mi jọ mo ní ìlú nọ́mbà yẹn gan wà very 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 important jọ. nọ́mbà kí ló fẹ́ fi ṣe. ẹbí àkè máa help ẹ láti máa bẹ jẹṣẹ yẹn lọ rẹ. orí ẹ ti ká I swear Ọlọ́run ò gbádùn mo mọ̀ pé everybody ń pè mí ń Jọkẹ́ bọ̀ ó mọ second name mi. orí ẹ ti bàjẹ́ jọ mo ń ṣe kọ́ni kíchìn jàre mo lọ. àjọ máa ń gún jẹ́bẹ̀ yẹn wọn kò sí nǹkan kan Ọlọ́run ó ní jọ ẹ̀ ẹ̀fọ́ kí lọ́dún àwọn ọmọ lóde ìlú lọ́dún mo pè ọ́ o kẹlọ́mù àwọn òde ìlú lòun gbogbo àwọn tí ìṣẹ́jẹ́ olóyè ètìpítì yẹn ti gbére wá kù ọ́ ìfàtìwọ́ délé ìlàwọ̀ wọn lé ológo ṣe ìfá rẹ̀ dọ̀pọ̀ àwa rẹ̀ bọ́ṣù àgbàfà rẹ̀ ti lanu ìfá tó dé fọ́ọ̀kan lè fi kàyà lẹ́ẹ̀mẹ́ta. kò mọ́ra báyìí ajé ló kó mọ́ra hùn. ṣíìbù ṣé ọmọ igi tí a ń pè ní ọ̀pẹ ọmọ ó ní fáńtọ́ka sínú odù fákan ó ní gbogbo igi tí ń bẹ nú oko pátá ọ̀pẹ lọ́lọ́rọ̀ jù torí pé gbogbo ara rẹ̀ jìgbìn ní ajé ni bẹ́ẹ̀ lọ́mọ tó mú ayé ajé tára rẹ̀ bí nǹkan mi tó o bá ń wo gbogbo ara rẹ̀ báyìí ajé lè ṣe délẹ̀ kódà ó wúlò ju gbogbo àwọn ètò tí mú wá tẹ́lẹ̀ lọ. lóòótọ́. màá lè yé òun mọ́mọ́ ìṣèbọ́dọ̀ tèmi mi ń kún wà bó ṣe rí nù àmọ́ wọ́n ní ká ṣàgbólógùn ti wí ṣé o mọ̀ pé ipa abẹ́rẹ́ ńlọ yẹ kó kún ọmọ ọ̀tọ̀ bá a ṣe ń ṣe náà lé ọmọ ṣe lọ o kò gbọ́dọ̀ ṣe ń gi o bẹ́ẹ̀ ló bó ṣe yé jẹ́nu o. ẹ gbọ́ ẹ gbádùn mi ẹ ṣe kí ni ẹ gbádùn mi ẹni ajé pọ̀ lára ẹ jìngbìn ni ó ti tán. ṣíbù sórí àmọ́ tí wọ́n ṣe tí wọ́n sọ orúkọ ọmọ yìí níjọ́ mẹ́jọ tó bá jẹ́ pé wọ́n wẹjú ni kúdí owó lọ́yẹ̀ wọ́n ṣọ́ torí gàngàn lówó ìyàwó lọ́mọ tó bá wí ògbé dákun mọ́ sọ̀rọ̀ yìí pẹ́ni kan àmọ́ o wọ́n ní ká ṣàgbólógùn ti wí o wọ́n gbàgbé àwọn kìlọ̀ tí mò ń sọ o. bá tí mi ò jọ ọmọ kékeré
Sherry, gbádùn mi. Gbádùn mi tó ẹ lájẹ pọ̀ lára ẹ. Ẹ fi yókù lọ. Bó ṣe jẹ́. Farabalẹ̀. Mẹ́ta ló kó wá lánàá sọ. A ní pé mẹ́ta ni ojú òṣáàdù mi. Mo ń gbọ́. Ìyẹn ni kó má sọ. Mi ò ń ṣọ̀dẹ̀ náà. Mo bá yín kó bọ̀ mo bá yín tọ́jú bọ̀ sílé. Ó mọ̀ pé wà rísíkì ni. Màmá bá yín tọ́jú bọ̀ sílé. Èyí tó máa fún mi lówó tí ò make sense. Ṣé torí mi kì í sọ̀rọ̀ láti jọjọ́ wo tẹ bá ti fẹ́ wá kó eléyìí kó yá kówó mi gbé dání. Yes. Ní sùúrù kò gbọ́ mi dáadáa. Tó o bá ti kówó mi dání o ò ní gbà á lọ o. Má jẹ́ I'm telling you ò ní gbà á lọ. Kí ló máa. Mo ti gbọ́ bọ̀ mo fẹ́ kí wọn náà mọ̀ ìpè mo máa ń tọ́jú bọ̀ sílé. Àbọ̀bọ̀ pé bọ̀ ni mo bá ń tọ́jú sílé àbí ṣé broom ni mo ń tọ́jú sílé fún yín àbí báyìí. Kówó mi dání kò dẹ̀ sọ̀rọ̀ ọmọ ṣe ti gbọ́. Okay, mo ti gbọ́. O ṣe ó dàbọ̀. Ẹ ká sọ sọ. Àwọn fáìlì ni mo kó wá sọ. Mo sáyẹn. Ẹ ti ṣe ewé bill yẹn. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ti cross check wọn. Bẹ́ẹ̀ ni sà. Ṣé àwọn arábìnrin ti san draft wọlé? Wọ́n ti san everything sà. All right. One bit. Mo máa ń rí wípé wọ́n máa ń dín ajá wọn gbé. Ó máa ń jẹ́ kí n máa wá síbí. Ajá ni àbí? Ajá ni. Ó máa ń pẹ́ lẹ́nu àtọ́. Anyway, ó dùn because wọ́n fi ata tó dá sí. Okay. O ti rí èèyàn bíi tèmi rí. Èyí yàtọ̀. Èmi pàápàá ò gbádùn èèyàn bí mo ṣe ń gbádùn. Thank you sir. God sent me. Ọmọ yìí ni. Hello, baby. Kí ló ṣe tó tètè gbé fóònù? Má bínú. Kò sí problem, kò sí problem. Where are you now? Mo wà lọ́sibítù. Hospital? Kí ló dé? Ó ṣàmọ́nú tó máa ń dùn mí yẹn. Ọmọ kan tí wàá ṣe ń sìn jẹ́ n kó lọ fees kí n máa bọ̀ straight over to the hospital now. Irọ́ máa wà. Mo wà ní pẹ́ discharge mi ṣètìbọ́. Máa wà òkè, máa take care mi ṣètìbọ́. Mo kàn ní kí n pè é kí n tún sọ fún ẹ wípé I love you more than I've ever done. Yeah, that's beautiful. I love that. Mo ti bọ́. Bye.
Ọlọ́run ti jẹ́ arógo hospital. Tó ní kó máa mọ̀. Ẹ ní kò fẹ́ wá rí mi dẹ̀ kó máa mọ̀. Kí ló fẹ́ wá ṣe? Ẹ má dà ló, ó fẹ́ wá fọwọ́ ra akọ mi ni. Jọkẹ́, jẹ́ ń béèrè kankan lọ́wọ́ ẹ̀. Ó ti pàdé èèyàn bí irú tèmi rí. Rárá o. Torí látọjọ́ tèmi náà ti rìn, mi ò rí irú tiẹ̀ rí. Mi ò rí irú ẹ̀ rí. Ó dá lọ́mọ. Tell me you love me. But you know that I love you with everything in me. Hey! Olúwa o. Ilẹ̀kẹ̀ má já sílé má já síta ibì kan ilẹ̀kẹ̀ má já sí. Ẹ jẹ́ ń jẹ ajá bí kílẹ̀ là ń jẹ. Jájá. She can't tell me no more, I'ma get tell me I don't feel you, it feel like say I'm smoking. None they make man they just love, I'ma get let you go for sure. Not today, let me take you to my house, there's something and not today. Let me go bring her because I want me. Put your wow, I feel so refreshed. So we continue where we stop. Kíni? Mo tọ́mọ ọdún mélòó ló. Ẹ wọ ẹjù. Wo ọ̀rẹ́ mi má ṣe yẹn fún mi. Má ṣe yẹn fún mi Jọkẹ́. Tito kọ ọmọ ẹkún ní sílẹ̀. Ní sùúrù jàre má. Wo sórí máa gbọ́ má ṣe bẹ́ẹ̀ má ṣe tuntun ẹ̀ má ṣe. Ẹ wọ ẹ má sọ yìí. Èmi ò wà náà máa wà ó. Mama da wo olóyè Kúṣẹ́. ẹ jàre ẹrù nu sórí bó ṣe ń wò ó á lọ rè tọ́jú rẹ̀ nù àpótí ajé rẹ̀ ṣé lọ́jọ́ dáadáa sórí bó bá ti wá ń tọ́jú ọmọ tá a pòkọ rẹ̀ sí ajé tó mú lọ́hùn bó ṣe ń dùnnú bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá rẹ̀ yóò mọ̀ tari owó sínú àpótí ajé rẹ̀ kó dàbí ọ̀tọ̀rọ̀ owó ọ̀bùn. ṣírù sórí kọ́tọ́tọ́ oṣù mẹ́ta tó ṣí àpótí ajé wò ẹ̀rù ọbọ̀ kódà ìwọ̀gọ́ bẹ́ẹ̀ lè ṣájáde tó o bá rí owó níbi tẹ́rù ọbọ̀ dé. Kì í sáà máa tọ́jú ọmọ yẹn lẹ́yìn oṣù mẹ́ta owó tá à ń sọ yà á búrẹ́kẹ́. Owó lè dẹ́rù bà mí. Àkúndùn ni ó lè jẹ́ bíbí. Your love is magical.
Uncle Lawrence is getting Joke. Every year we read that. Baby. Uncle Lawrence ló ń bá sọ̀rọ̀ náà. Wọ́n lè bí bẹ́gbọ̀n ṣe ṣe lórí fóònù wọ́n ní àwọn ti lọ́ọ̀ Jọkẹ́ ọ kìíní kan wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí serious pé ó ń fa àwọn ṣe yẹ̀yẹ́ kìíní kan pé kò take àwọn serious pé kí lọ́ọ̀ ṣe yẹn exist ni. Uncle Lawrence wọ́n lọ́ọ̀ Jọkẹ́ ṣé wọ́n mọ gbogbo ẹ̀ ṣe ń lọ ni. bó tí mo sọ fún ẹ yẹ kí ọmọ shop and clean mouth ní ìnà èmi tí wọ́n dẹ̀ ń take ẹ̀ persona wọ́n náà wọ́n fẹ́ fẹ́ sílé ni pé ló bá jọ yẹn ṣe lórí fún ọ wọ́n ṣe bọ́ ọmọ kékeré he was really crying I'm serious. ọ̀gá o. bọ̀ ṣé wọ́n bí gbé love wa. love wo ló wà. èmi ò mọ love ṣì wo ló wà. ìfẹ́ tó ti kú sínú Titanic ìfẹ́ ti lọ sí Ilé Ifẹ̀. Chief kí ni kí n fi ṣe. tó ń bí mi ni ṣé bí wọ́n ló sọ fún mi pé ó fowó. but blank check lílé náà. ò rírú ẹ̀ rí lọ́kọ̀ oye owó tó bá wọ̀n ẹ́ sínú ẹ̀ kó fèmí kí n sáìn ẹ̀. Jọkẹ́ ó máa mọ mi o mi ì mọ́là tó wó kọ ṣé o mọ̀ pé owó lówó kì í fẹ́ kán náà jẹ́jẹ́ ni. Chief wàláì tàláì ṣẹ́rí ní ìlú gbogbo rẹ̀ ni mo máa ṣe fún yín lálẹ́. Jọkẹ́ lùmípa ló máa kébù sí òun ló máa sọ pé wàá pa mí lè ní òun náà ló máa fẹ́nu ẹ̀ sọ pé mo kú. Chief èmi mọ̀ tí mo ń ṣe ṣọ́ra àwọn ẹlẹgbẹ́ mi wọn ò ríran wọn lójú ni wọn ò fi ríran ṣùgbọ́n ṣòro ojú mi ibi tó rí jìnnà ju ibi tí àwọn èèyàn rò pórí wọn wọn ló gbà mi ò fojú rí nǹkan pupa ló máa jẹ́ kí mi náà para mi. ẹ káàsán èmi ni wọ́n lè pè é. irú oúnjẹ olówó àmì. ráìsì lásìsà. rice. báwo ló ṣe. kò tí pẹ́ tí mo sè. àti tútù. no kò tí lè tutù mo dà sínú kúlà ńgbà tí mo sè tán. màmá rẹ̀ wá ṣé Jọkẹ́ wá sílé ilé ni. ta ni jẹ́ Jọkẹ́. o mọ Jọkẹ́ mọ́. ok àǹtí Jọkẹ́. ìgbàkigbà tí Lawrence bá wọnú ilé wa mi ò gbọ́dọ̀ gbọ́ pé ó sọ fún mi pé Jọkẹ́ wà lọ́dọ̀ mi. o gbọ́. wọ́n wá sí ibà. wá irú ẹ̀ náà ló ń lo ẹlẹ́ẹ̀kan yẹn. mo ń ronú nǹkan tí mo gbé sórí náà nìsà kò tí mo gbé kaná pé kó má ti máa jóná. ló fi travel bẹ́ẹ̀. ṣé kí n lọ bá yín gbé wá. Olúwa o Olúwa o Olúwa o jọ̀wọ́ fóònù jáde. Hello. mo wà ok. báwo ni ṣé wàá pa. níbo ló wà. No. Mo wà ní. No. Why are you doing like this?
Ìgbà wo ló dé? Mo ṣe wọlé sí i. Lọ́dún ẹ̀kọ́ wọn bá ń bá àjọyọ̀ sọ̀rọ̀. Kí ló ló ṣẹlẹ̀? Àwọn ọkọ̀ tó ń ṣe. The other guys, yóò máa gbọ́dọ̀ sẹ́yìn. Wọ́n bí a stranger. Hello? Jọkẹ́. Èmi ni èmi. Yes. Ọ̀rọ̀ ìṣàlàfíà pẹ̀lẹ́. How are you? Ń gbọ́ mo fẹ́ kó wá rí mi. Ọ̀rọ̀ wà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ kì í ṣọ̀rọ̀ orí fóònù. Yes. Yes. Okay. All right. Kí ni mo ṣe fún ẹ tó ń dà mí láàmú? Bí báwo? Kí ni mo ṣe fún ẹ tó ń dí ìrìn àjò ilé ayé mi lọ́wọ́? Àbí mi ló yẹ kí n béèrè lọ́wọ́ ẹni tí mo ṣe fún ẹ tó fi sọ ìrìn àjò ayé mi di ríboríbo. Ọ̀tọ̀ọ̀tọ̀ la wálé ayé. Jẹ́ ìṣayé mi. Ọ̀tọ̀ọ̀tọ̀ la wálé ayé. Ẹ ń gbọ́dẹ̀. Ọmọ bí ọba sẹ́ni kò sí wọ̀jà. Ṣé o mọ̀ wípé tí o bá sí èmi kò sí ìwọ? Òrò tí ìyá ẹ̀gbẹ́ ló ti kú. Kí wọ́n wá lè jẹ́ èèyàn kójú má bàa tiẹ̀. Mo bẹ̀rẹ̀ sí pẹ́kọ́rọ́ káàkiri. Mò ń tẹ́ǹdì, mò ń gbá lẹ́gbẹ̀ẹ́. Ìwọ wá ń bá mi sọ ilé tí ò sọ lé mi. Ó mọ tuntun mo parí ẹ lórí kò lè dèèyàn ni. Lọ ṣoògùn owó. Mo wá jẹni tó jẹ́ pé àfi bí ìgbà tí ajá gbé kìíní ọmọkùnrin èèyàn tó gbé jẹ àti dúdú ọmọbìnrin o àti pupa ọmọbìnrin o jíjẹ ni. Lórí pé kówó lè yàmùrà kí wọ́n lè jẹ́ èèyàn láyé ẹ̀. Mo wá ń sọ tán. Ìwọ ni mo dín ìrìn àjò ayé ẹ lọ́wọ́ àbí wọ́n gọ́ ló sọ ìrìn àjò ayé mi di ríboríbo. Oh, yeah. Lawrence, ẹ̀mélòó ni mo pè? Dad, I'm listening.
You are my son. Mi ìdẹ̀lẹ̀ rí ibi tí ò dáa kí n tiẹ̀ sí. Mo mọ̀ pé mo fẹ́ràn ẹ gidigidi. Àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, gbogbo bó ṣe ń ṣe, mi ò nífẹ̀ẹ́ sí tó. O mójútó ṣe ẹ mọ́. Files pọ̀ lórí tébù ẹ ò treat ẹ. Checks wà ń bẹ̀ ò sign ẹ. Mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ, Jọkẹ́ ni. Àmọ́ jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Sórí n tó dáa òun fẹ́ àmójútó. Èyí tó kù díẹ̀ káàtó náà àdúrà ló gbà. Màá júwe ibì kan fún ẹ. Wàá lọ síbẹ̀. Tó o bá sọ ọ̀rọ̀ ẹ ń bẹ̀, tó bá jẹ́ ọ̀nà tó dáa ló ń tọ̀ lórí ọ̀rọ̀ Jọkẹ́, wọ́n á sọ fún ẹ. Tó bá tẹ̀ jẹ́ ìdàkejì ni, adìyẹ tí ò bá kú ṣì máa jàgbàdo. Àwẹ̀ lómi. Mi ò fẹ́ bó ṣe ń ṣe rárá. Torí náà, lọ ṣarajọ kó dẹ̀ bẹ̀rẹ̀ sí behave bó ṣe yẹ kó máa behave. You can go and sleep. All right. I love you. Yeah, Mr. Baby. Báwo ni? Ẹ wá ṣe. Mo wà fẹ́. Ọ̀rọ̀ ní sọ wí. Mo fi ń kàwé. Mo káwé, mo náà káwé. Wọlé. Àbọ̀ ẹ tó ń káwé fún bíbí ni. Ẹja àtàtà yìí. Ṣé Jọkẹ́ kọ́? Ó gbà lọ ní ìmọ̀ kan tí ń ṣe ìgbà òbí lórí ẹgbẹ́ mi náà wọ́n fẹ́ ṣe inú kọ́ọ̀sì yìí. Ọ̀rẹ́ yìí. Ẹ má gbé yẹn wá tábàríra a máa sọ kú lọ́sọ̀ tí gbọ́. Ó dàbọ̀. Jíde tèmi kan yóò wá pa. Ọmọ ní sùúrù jàre ní ìṣẹ́yìn kò ń ṣe táìmù fún gbogbo àwọn ẹ̀rí yẹn lè wá stand nǹkan ló ń ṣẹlẹ̀ àwọn serious issue lẹ́yìn kò ń ṣọ̀rọ̀ ẹ̀rí. Owó ti dé. Owó ti dé jábìsí. Owó bá yé ẹ jẹ. Ẹjọ́ mi kọ́. Uncle Lawrence pè mí. O ní láti rí ẹ̀gbọ́n ìbọn yẹn ṣe lórí fóònù as in kí wọ́n ṣe bí ọmọ kékeré kí máa bá ẹ sọ̀rọ̀ àwọn lọ́ọ̀vẹ́ o àwọn ṣe kíní kan ó mọ̀ kò tiẹ̀ yé mi fúnra ra mi mo mọ̀ mo kàn ní láti sọ pé kí wọ́n á rí ẹ. Love Jídé má jẹ́ wojú ẹ o tó bá wọnú ilé mi má tún jẹ́ kí n gbọ́rọ̀ love mọ́ létí ẹ kí ló ń sọ lẹ́nu ìgàn náà má tún jẹ́ n gbọ́ kí n love mo láti love ẹ máa gbà mí o. ń sọ̀rọ̀ Lawrence fún mi azẹ́yìn. Kí ni problem ẹ Jídé? Má wàá kó ìrẹ̀wẹ̀sì bá wa nulẹ̀ yìí. Love tó ń sọ yẹn ó ti kú látàyè Titanic, ok? Ìjọba mi sọ fún Yẹ́mi sí bá mi sọ fún torí mi ò mọ nǹkan tó ń ta sí. Nǹkan táwọn dẹ̀ ń ta sí iye àwa. Owó là ń ta sí. Mo dẹ̀ mọ problem ẹ̀ ṣùgbọ́n má wọ̀rí. Lékì kọ́kọ́ wọnú lékì bẹ́ẹ̀ 400k. Mo wá já champagne fún ẹ̀ ṣùgbọ́n ní sùúrù mọ́. Ẹ dúró. Kéde. Owó. Àríwọ̀ ń bọ̀ tẹ́lẹ̀. Tó bá fẹ́ tún gbọ́, ṣòro owó tá a ti fọwọ́ kan tá a ti ṣe tí n bá dárúkọ ẹ̀ fún ẹ̀ wá yá wèrè sí i. Ní ọmọ ẹ ti báyé owó jẹ́. Orí èmi gan ti dàrú tẹ́lẹ̀. Uncle Lawrence mi mọ̀ wọ́n rí. Tẹ́lẹ̀ lọ mi mọ̀ rí nínú ẹ̀yà advocate. Ó dẹ̀ fẹ́ wá máa wá. Ṣé everything wà in order ní ọ́fíìsì? Bẹ́ẹ̀ni. Other departments nǹkan. Everything wà okay. All right. Mo fẹ́ jáde. Tí n bá dé jáde, gbogbo company yẹ mo fẹ́ kó mójútó. Ó gbọ́ mi. Actually, ojú ọmọ kan tí mo kọ pick interest nínú ẹ̀. Àti pé gbogbo mo ṣe ń test ẹ̀, ó prove what ẹ̀. Mo dẹ̀ fẹ́ kó pick it up. Mo just pick it up.
You know? Yes. Though me will apply like another person. But on getting here, I will discover some extra advantages. Team would appreciate. Iṣẹ́ tí mo rán ẹ, what I go change there kú lọ́wọ́ ẹ. Ben. Yeah, I'm feeling sure motor. Thank you, sir. Thank you, sir. But then, yeah, no problem. Ìgbà wo ló ní o máa ṣe final papers? Next 2 weeks, please. Next 2 weeks. Mo fẹ́ kó kọ letter to that effect. Company àfún ẹ ní iye ọjọ́ mélòó kan kó lọ ṣe exam. Yes, you know, I've always told you academics is the bedrock of success. So you see, hold it strongly. And who says you can't do better? You know, keep the good virtues of academics. You know, make it good. Timba tin lansin, mo ṣe sọ mo fẹ́ kí o fi ojú tóbi, you know, face your academics. What tí mo ṣe fún ẹ mo kàn fẹ́ ṣe out of sincere mind none, but I want the best for you. Yes, sir. Thank you very much, sir. I really appreciate it. Yes, sir. Timba tin jáde ń sẹ. Wá tilẹ̀ ọ́fíìsì wa mú kí dání. All right. You got it. Thank you. What else? Sáà lè ṣe ọ̀gbọ́rọ̀ ni. Ẹ̀yìn kọ́kọ́ láàrin fàdítí. Ọmọdé ìké ìṣẹ́ni tó lè fẹ́. Mọ́kọ̀ ha, Ifá ló wí bẹ́ẹ̀ kì í ṣe mi. Torí àbúrú ràmọ́rọ̀ ọmọ yìí púpọ̀ rẹpẹtẹ. Tọ́ba jẹ́ wípé onífura ni ẹ̀rù ọ̀bẹ́ni tí ọ̀wẹ́gbẹ́ ń wẹjú lẹ́rù ń bà. Kí mo ṣe gbọ́ fá tí mo rí gbogbo tọrọ mọ́rọ̀ mọ́ èmi rẹ̀ búkú pọ́nbélé ni. Tọ́jọ́ wípé àwọn èmèrè tí ètọ́jọ́ ni òòṣà òkè òní jẹ́ oṣù pọ́n kékeré o. Ṣé wọ́n ṣe èríyìn ó dúró kékeré báyìí? Torí ọmọbìnrin bọ́ọ̀ bá fẹ́ ọ rí ìgbé adìẹ ń bẹ̀ ó pè lówó. Bẹ́ẹ̀ ni. Torí kò sí ti jásìkì lára ọmọ mi gbogbo ọkùnrin tó bá sì ti fẹ́ báyìí yóò kà á sì kí ọkùnrin náà yóò tó kó wọgbó ni wọ́n jọ máa rún pa kódà kí wọ́n rí ọmọkùnrin wọn ò rí bọnú ilé owó báyìí yóò tà lákàjẹkùtẹ ṣọ́ọ̀ṣì lọ àbá ò lè ṣe ọgbọ dákun jẹ́ kí n béèrè kinní kan lọ́rẹ̀ ṣé àwọn máa fura kankan. Ṣọmọdé bí àkọmọ alálàbùkù àbí kọmọ rí kọ rí pé ọwọ́ ń ṣàfẹ́rẹ́ lọ́ọ̀dẹ́ nígbà tó ti ń fẹ́. Rí mi o, ọmọ èké ìṣọmọ yìí ọ̀ nífura ni ọ́ ti mọ̀ rí tipẹ́tọ̀ ọ̀fura ìwọ lọ́ọ̀ fura. Àmọ́ ṣàgbọ́ tètè jìnnà wọ́n ní kú tí ọba pa ni àjìnà sí ni kò kọ̀ọ̀kan wo àkórí gbogbo ẹ̀ ní pé kó o lè jìnnà.
Okay. You are pregnant. Oh, my love, if you are saying coming inside my mirror, I've seen you, I've seen you, I've seen you. I have seen you. Oh, my love, inside my mirror. My mirror is saying beyond imagination, beyond what I can display. My love for you, my love for you is beyond explanation. Oh, my love, if you are saying coming inside my mirror, I've seen you, I've seen you, I've seen you. I have seen you. Oh, my love, inside my mirror. My mirror is saying beyond imagination, beyond what I can display. My love for you, my love for you is beyond explanation. Oh, my love, if you are saying coming inside my mirror, I've seen you, I've seen you, I've seen you. I have seen you. Oh, my love, inside my mirror. My mirror is saying beyond imagination, beyond what I can display. My love for you, my love for you is beyond explanation. bọ́jọ́ bá là màá máa nífẹ̀ẹ́ sí ni kódà kò sóhunkóhun tó lè yà wá nítorí ìwọ gangan ni ìdùnnú ayé mi. Èyí tí mo sọ yìí májẹ̀mú ni tí ó dẹ̀ máa wà láti sìn àti ní láéláé. Lawrence, kí ni nǹkan tó ń ṣe? Daddy, wọ́n ní èmi àti Adéjọkẹ́ a lè fẹ́ ara wa. Wọ́n ní ìwà àtijọ́kẹ́ ò lè fẹ́ra yín. Ìyẹn ló wá fà tó fi di nǹkan míì kalẹ̀ báyìí tó wá ń sunkún. Kí ló lè nù yẹn? Kí ni bàbàrà nù wípé ìwà àtijọ́kẹ́ ò lè fẹ́ra yín? Kí ni big deal náà? Èyí tó ti wá ń pa mí lẹ́kún sí i ni pé bó ṣe jíṣẹ́ yẹn fún mi tán tí mò ń drive bọ̀ nílé
kò pé 30 minutes ní Jọkẹ́ pè mí ló ń sọ wípé òbí tọ́nà kan ò bá dé ọ̀nà kan kì í là kí ló ṣe ẹ́ wà tán bá lò lè fẹ́ Jọkẹ́ ṣé obìnrin mi ò sí ń gbòòrò tó lè fẹ́ ni àbí kò tó rí Jọkẹ́ wò tí ìròmìnrin rí. Jọkẹ́ is carrying my baby. Jọkẹ́ Ọlọ́run ti lóyún fún mi. Adéjọkẹ́ is carrying my baby. Mi ì gbọ́ yẹn dáadáa ń tó sọ yẹn mi ò gbọ́ dáadáa. Oníjọkẹ́ lóyún fún ẹ. Wéwèrè tọ́lọ́ bá sọwọ́ fún mi tí n bá ilé kọ́ lé báyìí irú kìíní ìgbésílé mi ni. wọ́n tọ́ rẹ jẹ gbogbo orí ibú tán kọ́ lábẹ́ kan kò bá mi o àmọ́ sí onílé tó fi kún yìí ṣé nǹkan fẹ́ kọ́lé mi. tọ́lọ́dẹ̀ wọ́n fẹ́ kọ́lé sẹ́nu eléyìí ọmọ yẹn tí wọ́n ń sẹ́ni. òde lẹ́tàrí ilé tó wà lẹ́tà mo lè gbé fúnra mi ibi tọ́lọ́ ń gbà fún mi dé kí n gbé. ọjà wèrè waterfall lélẹ́yìí àbí downfall. ọ̀dẹ̀ ni ọ ni downfall lélẹ́yìí àbí waterfall. ẹ̀dùn níjẹ̀bù lọ́dọ̀ bá mi mẹ́kúrú pọ̀. àbí wèrè lélẹ̀ ní táwọn ti ẹ̀ jáde rí ṣé ọbẹ̀ mọ ṣé èmi àti ẹwà wà nù ìwé kíkà ni àbórí ẹ̀ dàrú ni. ìṣèwọ́ dábọ̀ wèrè wọ́n dábọ̀ mẹ́kúrú pọ̀. àlẹ́ níjẹ̀bù àlẹ́ níbẹ̀. wèrè lélẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ìbáta yé mu. waterfall ni ó ń pè jẹ́ta mẹ́kúrú pọ̀. ìyẹn mẹ́kúrú pọ̀. mẹ́kúrú pọ̀ wọ́n pè é. dídè mẹ́kúrú pọ̀. kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ emuru wọn. kọ́kọ́rọ́ emuru wọn. emuru wọn emu ẹ. àwọn èsì yìí sábà. ẹjọ́ jáde náà. ẹbí wọn bọ́ ọ̀gá mọ̀ lọ wèrè tọ́gà àwọn ọmọ tó wà fúnra wọn mo dáná mo jẹ gbèsè po èmi ọ̀gá ọwọ́ mi ló wà èmi ọ̀gá. ọ̀gá ẹgbẹ́ bá lọ ọ̀gá ẹgbẹ́ bá lọ ẹgbẹ́ bá lọ ẹ̀mọ́ ẹgbẹ́ mo ní máa lù èmi lọ̀gá sí ọ̀gá náà mo ní máa lù ọ̀gá wa náà. ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ gbogbo nǹkan tí mo ní kẹ́ ṣe ẹ make sure wípé ṣe eléyìí tí mo dẹ̀ ní kẹ́ má ṣe ẹjọ́ torí Ọlọ́run ẹ má ṣe ẹjọ́ tẹ́ bá fẹ́ sùn ní alaalẹ́ ẹ máa ka Psalm 51 fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kẹsì máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ní ojoojúmọ́ Olúwa wà pẹ̀lú yín. bàbá Olúwa wà pẹ̀lú yín. Sàríkà ń bá lè à. Ta ló ń tẹ̀lé yín lẹ́yìn yìí? Kò lè yé yín nítorí àfún yín rí. Mo rí arákùnrin kan tí ó dàgbà tí ó tó yín bí lọ́mọ tí ẹjọ́ ń ṣe wọléwọ̀de. Olúwa mi o. Ewu lá ń bẹ nínú eré tí ẹ jìjọ ń ṣe. Nítorí ọkùnrin tí ẹ ń bá ṣeré yìí, ọkùnrin ayé ni. Ṣùgbọ́n ẹ̀yin ò lè mọ̀. Ẹ wò ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe dúró yìí pàròfo lásán ni kòròfo kò sí kankan nínú yín mọ́ àgbá òfìfo tó kàn dún yànmùyànmù ni kò sí kankan nínú yín mọ́ gbogbo àlùbáríkà ara yín náà ti lò tán. Olúwa o ẹ wò ṣe rárákùnrin tí mò ń sọ yìí àyàfi kẹ́ ẹ padà lọ bá a kẹ́ ẹ tẹ́ nínú tó bá jẹ́ ẹ̀bẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ talágídí ni kó jẹ́ wọbi tí ó fògo yín sí kó jẹ́ kí ẹ rí ọ̀nà lọ àìjẹ́ bẹ́ẹ̀
tí ẹ bá dàgbàdàgbà kẹ́ ẹ lu 100 ọdún láyé kẹ́ ẹ dàgbà ju tí mẹ́túsẹ́ là lọ inú ìdààmú wàhálà ìpọ́njú lẹ ti máa lò bẹ́ẹ̀ ni mo sọ fún yín àyàfi kẹ́ ẹ lọ bá máì kí ó jẹ́wọ́ fún yín ni o kí ó jẹ́wọ́ fún yín ni o ègbé ni fẹ́ni tí a rán tí kò jẹ ègbé ni fẹ́ni tí a kò sì rán tó sì ń jẹ àlàáfíà. Ilẹ̀ mọ́ bá olóró ní gbangba àṣírí tú. Ilẹ̀ mọ́ bá olóró ní gbangba o àṣírí tú. Ilẹ̀ mọ́ bá àwẹ̀ àṣírí tú. Ilẹ̀ mọ́ bá olóró ní gbangba àṣírí tú. Ilẹ̀ mọ́ bá àṣírí tú. Ṣọ́ọ̀ṣì ń bẹ lórí ìdúró. Ẹ lọ. ń bo lẹ fẹ́ kí n lọ. Ìbọn ti wá. bàbá ẹ má ṣe léyìí fún mi ẹ bá mi yí kíní ẹ padà ẹ má wò mí ràn báyìí. kìkìkìkì wọ́n ṣèwọ́ wọ́n ní àwífún ni kó tó dá ní àgbà àjàkadì ni. ọjọ́jú kí wọ́n kọ́lé mi máa rán mọ́ létí gbọmọgbọmọ wípé kọ́ ọmọ gbàgbé ìkìlọ̀ kọ́ ọmọ gbàgbé ìkìlọ̀. ọ̀rọ̀ ìṣẹ́tẹ́ ní iṣẹ́ àtẹ́wọ́ pẹ̀lú obìnrin tí ọkọ̀ọ̀kọ́ lẹ̀. bàbá ṣẹ̀fẹ̀ gbọ́ ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn ó ṣàyẹ kí nǹkan tó bá bàjẹ́ kó látúnṣe. ṣé bẹ́ẹ̀ yẹn àgbàlagbà lẹ́ni babaláwo tó dífà fún yẹ gẹ́gẹ́ fẹ́ rà òun náà ló dá ọ̀nà òbá fẹ́ kúrọ̀ ẹ bá mi yanjú ẹ. ìwọ wá jẹ́ bí rà àbẹ́kù ọ̀ nìwọ ẹ dákun tètè kọrí ọ̀nà wo mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé kọ́ ọmọ ìjọba ń lóyún mọ́ ọ lọ kọ́mọ́ sì lóyún règbèrègbè ọ̀dọ̀ á lóyún tán ní ìsìn. àbá mọ̀ wípé bewúrẹ́ bá da fánú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n fi kó ni ọmọ rẹ̀ lálò fún kètùtù. ẹ̀wọ̀n ọmọ mi bíbò torí ẹ̀ gan ni mo ṣe nǹkan tí mo ṣe yìí ìkànṣe tó wà lọ́wọ́ mi pọ́ńdúró náà nìyẹn ńgbà tí n bá wá fẹ̀jẹ̀ ẹ̀ kó kí ni àǹfààní nǹkan tí mo ṣe. ẹ fira rẹ dì. Ilẹ̀ mọ́ bá olóró ní gbangba àṣírí tú. Ilẹ̀ mọ́ bá olóró ní gbangba o àṣírí tú. Ilẹ̀ mọ́ bá àwẹ̀ àṣírí tú. Ilẹ̀ mọ́ bá olóró ní gbangba àṣírí tú. Ìwọ bàbá wẹ̀rẹ̀ má ṣàǹfààní yìí. Ohun ọ̀rọ̀ tó lọ́hùn. Ọ̀rọ̀ tí abíamọ́. Mi ò bá jà wá o. Nǹkan tó lò tó fi sọ ayé mi di kòròfo. Mo ní mo wá bẹ́ẹ̀ fún kó fún mi. Ẹ̀mí lè jí nọ́ọ̀mà padà. Ìwọ lò sí olórí burúkú ìwọ rẹ yìí. Èmi mọ̀ wípé ikú ó lè rè ẹ̀ṣẹ̀. Kò sí nǹkan tó gbé wá tágbára mi ò ká. Èmi pàápàá mọ̀ wípé ikú ó lè rè ẹ̀ṣẹ̀. Tí wọ́n bá jẹ́ ọmọ tó ti léèrè wá tó ní bíbí tó ti léèrè jáde màá dẹnu kọ ẹ wàá gbà mi ò dá ẹlẹ́bi mi ò dẹ̀ rí tí ẹrù bí ò ń ṣe tọmọ mi tó gbàgbé sí ayé ẹ̀jẹ̀ ṣé o rí tí ẹ tó sọ yẹn ó ṣe máa bá kú nìyẹn o. Sẹ́mi sí ọgbọ́n kan tí máa sọ̀rọ̀ sí yìí sọ ni. Ọgbọ́n kan tí máa bọ̀ wí rí. Ọjọ́ mi. Wo wèrè já pé o ìbọn ni o ìbọn lílé yìí o ó já pé o. Ìwọ pa dad mi ó pa dad mi lórí ẹ̀ṣẹ̀ tí ẹ̀yin èjì jọdá èèyàn lèmi pé ẹ mi mọ̀ pé ẹranko ni ẹ mi mọ̀ pé wọn kì í gbé lọ́ọ̀bù fún ẹranko àṣejọ́ tí mo ti bẹ́ẹ̀ pàdé láyé mi ti bàjẹ́ Yorùbá bọ̀ wọ́n ní bí agúnyán fún mi ò gbọ́ kárú ọkà fún mi ò gbà mi ò gbọ́ mi ò gbà ni wọ́n máa jẹ́ mo fọ́ ibolo ẹ ó ṣe irun gbẹ.
Àdìwọ́ náà. Jọkẹ́. Don't do this. Don't do this. Baby, come on. Fatima, don't do this. My God. What? Yeah. I'm sorry. No, don't be. Yeah, I do. That's all. What's going on here? Yeah. Drop your gun. Yẹ́misí. Ó dẹ̀ wí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣí bẹ́ẹ̀. Olùmọ̀rún mi tẹ̀bítẹ̀bí ó padà gbé. Ó tún pa ayé àfẹ́sọ́nà mi tọmọtọmọ. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dètì obìnrin tí ò kì í work out ní? Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dètì obìnrin tí ò kì í work out ní? Kò ní dandan kó já sí kú. Yẹ́misí máa gbé sá. Take out. Oh yeah, move. Ilẹ̀ mọ́ bá olóòrùn ní gbangba àṣírí tú. Láti àgọ́ wa police station. Kí ló fún lórí wákùn? You're under arrest, sir. For what? Fún dáàdi ìjọba àti girlfriend yìí. Dáàdi mi àti girlfriend. Èmi ò pa dáàdi mi àti girlfriend mi àwọn. Ẹ pọ́nra yín lé. Ẹ ní ẹjọ́ kankan láti rò mí. Ṣé bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ rẹ̀ máa yẹ̀ tọ́? Please, can you move, Mr. Man? Má rọ̀ mí náà, ṣe ibi ṣe dà. Ẹ jọ ń torí Ọlọ́run. Ẹ kí ló ṣe náà? Ẹ wá Mr. Man, ẹ jọ ẹ pọ́nra yín lé. Go back, please, let's go. Ilẹ̀ mọ́ bá olóòrùn ní gbangba o. Àṣírí tú. Ilẹ̀ mọ́ bá àwẹ̀. Àṣírí tú. Ilẹ̀ mọ́ bá olóòrùn ní gbangba. Àṣírí tú. Ilẹ̀ mọ́ bá o. Àṣírí